èyí ni bí Adeleke ṣe sọ onípọfupọ́ọ̀fù di olóríire lọ́sùn. orí tí yóò sunwọ̀n inú agogo idẹ ní tí í jáde wá. bí wọ́n ń gúnyán nínú odó tí wọ́n ń sebẹ̀ nínú èpo ẹ̀pà, ẹni máa yó yóò kúkú yó dandan. bẹ́ẹ̀ ni ilẹ̀ àánú Olúwa kò ní í ṣú láéláé. ohun tó ṣẹlẹ̀ sí ọmọbìnrin onípọfupọ́ọ̀fù kan rèé o. ó sì dájú pé títí di àkókò yìí bíi àlá lọ̀rọ̀ náà yóò máa rí lójú òun alára. ohun tí kò ronú ẹ̀ rí ni òun náà kò sì mọ̀, kò sì sẹ́ni tí yóò ronú ẹ̀ rò rárá. àmọ́ ó ṣẹlẹ̀ bí Ọlọ́run sì ti máa ń ṣe nǹkan rẹ̀ nù. Tósìn kò mọ Adémọ́lá Adélékè rí. gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun náà kò sì mọ òun náà rí. kò sẹ́nìkan tó rí ẹnìkan rí nínú àwọn méjèèjì. ṣùgbọ́n ní ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 28 oṣù kẹjọ tó ṣẹ̀ṣẹ̀ parí yìí, Ọlọ́run ọba gbé àwọn méjèèjì pàdé ara wọn. ọ̀rọ̀ náà sì di ìròyìn kárí ayé, torí ní ọjọ́ tí ojú àwọn méjèèjì ṣe mẹ́rin, igi mọ ojú iná, iná mọ ojú igi. aláàánú pàdé ẹni tí yóò ṣàánú fún. àwọn méjèèjì sì mọ́ra wọn lẹ́sẹ̀kẹsẹ̀, bó tiẹ̀ jẹ́ pé wọn kò ríra rí. pọ̀fupọ́ọ̀fù ni Olúwatósìn Adéjùmọ̀ ń tà, kò sì fi kinní náà ṣeré. iṣẹ́ tó mú bí iṣẹ́ òjọ́ ẹ̀ ni. ẹni tó bá rí i tó gbé igbá pọfupọ́ọ̀fù rẹ̀ lórí kó lè mọ̀ pé ẹni tí wọ́n ń wò ń nì ó ti lọ sílé ìwé gíga tàwọn olùkọ́ni, ó sì ti kọ́ṣẹ́ níbẹ̀ nílé ìwé ọ̀hún níbi tó ti kàwé já. tó jẹ́ olùkọ́ni ló yẹ kó máa ṣe bí kò bá ṣe bí nǹkan ti rí. nítorí bí nǹkan ṣe rí náà tí kò sí iṣẹ́ kan tààrà, nígbà tó sì ti pòòyì títí tí kò rí bìkan bá yàrá já, ó yá yí sí ọwọ́ lẹ̀. ó ń ṣe lára ohun tó kọ́ nílé ìwé náà, ìyẹn pọfupọ́ọ̀fù dídín, ó sì ń ta nǹkan ẹ̀. àmọ́ kò lè dúró sójú kan níbi tí èrò bá ti pọ̀, tàbí tí wọ́n bá ti dáná àríyá kan sí tòsí tàbí ayẹyẹ. Tósìn yóò gbé pọfupọ́ọ̀fù rẹ̀ ó dọ̀hún. ó ti mọ̀ pé ọjà tí òun yóò tà ní ọjọ́ náà kò lè kéré, nítorí bí àwọn èrò bá wọ́ lọ tí wọ́n wọ́ bọ̀, wọn yóò fẹ́ wá nǹkan kan fi panu. nǹkan ìpanu sáà ní pọfupọ́ọ̀fù jẹ́. ohun tó gbé e dé ibi àríyá tí àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe láti lọ pàdé gómìnà wọn nìyẹn, gómìnà Adémọ́lá Adélékè. ọjọ́ ńlá kan sì lọ́jọ́ ọ̀hún o. ẹni tí ò lè rìn ní kí wọ́n gbé òun. èrò pọ̀ lọ bìbà tí wọ́n wá pàdé gómìnà wọn. wọ́n ní ohun tí àwọn wá ṣe ni láti wá fi ẹ̀mí ìmoore hàn pé gómìnà náà ń tọ́jú àwọn, ó sì ń ṣe dáadáa fáwọn ẹbí àwọn. ó ṣeé ṣe kó jẹ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí lóòótọ́ o. ó sì ṣeé ṣe kó jẹ́ ọgbọ́n òṣèlú làwọn náà ń dá láti lè rí nǹkan míì gbà lọ́wọ́ ìjọba. èyí ò wù kó sáà jẹ́, àwọn ogunlọ́gọ̀ òṣìṣẹ́ ọba jáde, wọ́n wá ṣe àyẹ́sí ńlá fún gómìnà wọn. gbogbo wọn ló ti mọ orin tí gómìnà ọ̀hún fẹ́ràn, yẹn náà sì ni ó yí bíríbírí kàn mí o. orin tí wọ́n sì ń kọ fún gómìnà náà nìyẹn bó ti ń lọ láàrin wọn nínú mọ́tò. lẹ́ẹ̀kan náà ni Adélékè tajú kán ló bá rí obìnrin onípọfupọ́ọ̀fù tó ń jó, tó ń juwọ́ sókè, tó sì fi hàn pé òun fẹ́ràn Adélékè dáadáa. ìjó náà sì wọ̀ ọ́ lára débi pé òun ò rí nǹkan kan kó tiẹ̀ mọ̀ ń tiẹ̀ pé Adélékè ń wo òun. ẹ̀ẹ̀kan náà tóun náà gbójú sókè, ojú òun àti ẹ̀ ṣe mẹ́rin. gómìnà sì wáwọ́ sí i pé kó máa bọ̀ lọ́dọ̀ òun. ohun tí gómìnà kọ́kọ́ ṣe ni pé ó béèrè iye tí pọfupọ́ọ̀fù ẹ̀ tó, ìyẹn gbogbo pọfupọ́ọ̀fù tó gbé lórí tó ń ta. nígbà tí Tósìn sì ń ṣe mẹ́yìnmẹ́yìn, ṣé òun pàápàá kò kú lè mọ iye ẹ̀ lórí eré bẹ́ẹ̀. gómìnà ju 50,000, 50,000 alápapọ̀ lù. ó ní gbogbo agbó bá dàrú, ń làwọn ayé bá gbo pọfupọ́ọ̀fù, wọn ń kó o jẹ. bẹ́ẹ̀ lọmọ onípọfupọ́ọ̀fù náà ń rẹ́rìn-ín, ẹ̀rín àríṣomi lójú. lẹ́yìn náà ni gómìnà ní kó wọlé ti òun nínú ọkọ̀. ó sì wọlé. níbẹ̀ ni wọ́n ti ń béèrè oríṣiríṣi ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀, níbi tí gómìnà ti mọ̀ pé ó ti kàwé, ó jáde NCE nìyẹn. níbẹ̀ náà ni Adélékè ti ṣèlérí pé òun yóò fún un níṣẹ́ o, iṣẹ́ tí yóò máa ṣe títí ayé ẹ̀, iṣẹ́ ìjọba. ó ní kí àwọn ọmọ òun gba àdírẹ́sì ẹ̀, ó sì sọ fún un kó máa lọ, pé wọn yóò kàn sí i. bó ti ń lọ làwọn míì ń yọ sọ láàrin ara wọn níbẹ̀ pé ọ̀rọ̀ òṣèlú mà ní o, pé gómìnà náà kàn fi ṣe kàmpéènì lásán ni, ó ti gbàgbé ẹ̀ nìyẹn, kò lè rántí ẹ̀ mọ́ láéláé. àmọ́ nítorí pé Ọlọ́run ti parí oore náà, bó ti ṣe jẹ́ pátápátá lòòṣà ń bòdì ìgbín. Adélékè rántí ọmọ onípọfupọ́ọ̀fù ni wọ́n bá ránṣẹ́ sí i. ní ọjọ́ àbámẹ́ta
sátidé ọjọ́ 6 oṣù kẹsàn-án ọdún 2025 yìí ọmọbìnrin onípọfupọ́ọ̀fù náà mú ìyá ẹ̀ lẹ́yìn àti bàbá rẹ̀ wọ́n sì fojú kan ilé ìjọba níbi tí Adeleke ń gbé. Adeleke rí wọn, ó yọ̀ mọ́ wọn, ó sì ní kí wọ́n fún ọmọbìnrin náà ní lẹ́tà ẹ̀. Ṣé kó tó dé ni wọ́n ti kọ̀wé ẹ̀ sílẹ̀, wọ́n ti gbà á síṣẹ́ nílé ìjọba. Ọ̀kan nínú àwọn tí yóò máa ṣe àsè fún wọn níbẹ̀ ni. Ṣùgbọ́n kò dúró síbẹ̀ o, gómìnà ní àwọn yóò fún ní ẹ̀kọ́ ọ̀fẹ́ láti ibi tó ti kàwé dé yẹn títí yóò ṣe gba oyè ìmọ̀ ẹ̀kọ́ kejì ìyẹn master's degree tó bá ti ṣe tán láti máa kàwé ẹ̀ lọ sí i. Níbí yìí ni ọmọbìnrin náà ti ń yíra nílẹ̀ tí ìyá rẹ̀ sì mú orin ọpẹ́ sẹ́nu. Bó ti ń kọrin bẹ́ẹ̀ náà ni bàbá rẹ̀ jókòó sílẹ̀ tó kàn ń wo ìyanu Ọlọ́run. Nígbà náà ni gómìnà Adeleke fọba lé ó ní òun yóò fún ìyá ẹ̀ ní mílíọ̀nù 2 owó náírà bẹ́ẹ̀ lòun yóò fún bàbá rẹ̀ náà ní mílíọ̀nù 2 kí àwọn náà lọ fi tún okòwò tiwọn náà ṣe. Ẹni bá ti rí wọn yóò mọ̀ pé wọn kò rí irú owó bẹ́ẹ̀ lódidi níbìkan rí. Ohun tó jẹ́ kí ọ̀rọ̀ náà di òòyì tó kọ́ wọn lójú nìyẹn, ṣùgbọ́n òòyì ìdùnnú ni. Ọmọbìnrin náà tó sì ń sọ̀rọ̀ lẹ́yìn tí wọ́n fún un lẹ́bùn yìí ó ní òun kò mọ Adeleke rí, òun kàn máa ń gbọ́ orúkọ ẹ̀ pé èèyàn dáadáa ni, ṣùgbọ́n ohun tí òun kàn mọ̀ ni pé Ọlọ́run ló rán an sí àwọn. Bẹ́ẹ̀ ni o, kò sí irọ́ nínú ẹ̀ rárá, nítorí irú oore bẹ́ẹ̀ kò common gẹ́gẹ́ bí àwọn olóyìnbó ti máa ń sọ. Kì í kúkú ṣe pé òun nìkan ló wà nílùú, bẹ́ẹ̀ ni kì í ṣe òun nìkan ló ń ta wóróbo níbi tí Adeleke ti rí i. Ó kàn jẹ́ àsìkò Ọlọ́run ti tó fún wọn ni. Gómìnà Adeleke náà sọ̀rọ̀ ó ní òun ò rí rí, òun kàn rí láàrin èrò tó ń túraká pẹ̀lú ìdùnnú àti igbá pọfupọ́ọ̀fù lórí ẹ̀ ni ohun tó jẹ́ kí òun pè é nìyẹn. Ṣùgbọ́n ó ní rírí tí òun rí, ọkàn òun sọ pé ọmọ tó fẹ́ ìlọsíwájú dáadáa fúnra ẹ̀ tó sì lè ṣiṣẹ́ ni. Adeleke ní ṣé bí arẹwà ọmọbìnrin ni ó kàn lè jókòó sílé kó máa tẹ̀lé àwọn ọkùnrin kiri, nítorí pé ó ní ìdálójú nínú ara ẹ̀ ni kò ṣe ṣe bẹ́ẹ̀. Ohun tí òun ṣe pinnu láti ràn án lọ́wọ́ nìyẹn, kò ní kinní kan ṣe pẹ̀lú òṣèlú rárá. Ẹ̀kọ́ méjì ló wà nínú ọ̀rọ̀ yìí. Àkọ́kọ́ ni pé nígbà tí oore Ọlọ́run bá dé bí àlá ni yóò máa rí, kò sì sẹ́ni tí Ọlọ́run kò lè rán sí ni láti ṣe ni lóore. Ẹ̀ẹ̀kejì ni pé gbogbo ohun tá a bá mọ̀ ọ́n ṣe ká máa ṣe o, ká sì múra sí i. Kò sí tìjú nínú iṣẹ́ tí èèyàn bá mọ̀, nítorí níbi iṣẹ́ ẹni náà ni Ọlọ́run yóò ti bùkún ni. Bí Tósìn kò bá mọ iṣẹ́ tàbí tó bá mọ̀ ọ́n tí kò ṣe tàbí tó ń ṣe é ní yọ̀bọ̀kẹ́ pé òun kàn ń fi pawọ́dà lásán mà ní tó lóun kò lè kiri ọjà, báwo ni yóò ṣe pàdé gómìnà? Báwo ni gómìnà yìí bá sì ṣe lóore? Àwọn míín lè ní òṣèlú ni pé gómìnà fi ń wá popularity ni, àmọ́ kókó kan tó wà níbẹ̀ ni pé kì í ṣe Tósìn nìkan ló wà nílùú, ó wá ṣe jẹ́ òun ni wọ́n jọ pàdé ara wọn. Kò sí ohun méjì níbẹ̀ ju pé bí orí Ọlọ́run bá dé kò sẹ́nìkan tó lè dá a dúró lọ. Kí Ọlọ́run jẹ́ kí àwa náà rìnà pàdé olóore wa o, kí olóore wa má kọjá wa, kí àwa náà má sáré kọjá olóore wa. Ọláìwọlá Alága ló ṣe àkọsílẹ̀ oríire ọmọ onípọfupọ́ọ̀fù Ọ̀ṣun yìí fún Bùdó Àgbáyé fún Àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. K'Ọlọ́run jẹ́ káwa náà ṣoríire o.